bọ́dọ̀ olóko kékeré ẹ̀sùn mọ́ bí ẹ má gbé sókè ẹ ní sùúrù ẹ gbọ́ rẹ́mẹ́dì tí mo fẹ́ fún yín tó kó yín á fi gùn tí ó fi tóbi dáadáa dádì ẹ ní ṣé ìwọ rírí ni mí rírí àwọn ìyàwó yín náà kú wá fẹjọ́ sùn mí o wàláì àwọn náà ń pè mí àǹtí Ọmọdásọ́lá kí làwọn ọkọ wa lè lò nǹkan abẹ́ wọn yìí ti kéré jù a sì fẹ́ ṣe ṣìnà a fẹ́ yàlè àwọn tó wà rà lọ́wọ́ mi rà àwọn tó ní nǹkan yín ní TikTok òun ni mo tún wá ń kọ yín ẹni ṣe mo rírí mí ìkúkú rírí o àwọn ìyàwó yín náà kún ń pè mí so ìwọ tí okó ẹ kéré tí kò gùn dáadáa tó jẹ́ pé tó o bá ń bóbìnrin sùn báyìí ó máa ń tì ẹ́ lójú àti lọ tóòsì obìnrin gan o ò láyà ẹ̀ torí nǹkan tó wà lábẹ́ ó kéré gan ìwọ ló ní fídíò yìí jọ̀ọ́ bá mi lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ lọ bá mi ra pándọ̀rọ̀ tútù ẹyọ kan mo ti ṣe fídíò ẹ̀ dáadáa fún ìwọ tó bá láwọn fídíò tí mo ti ṣe tẹ́lẹ̀ bá mi ra pándọ̀rọ̀ tútù ẹyọ kan gé wẹ́wẹ́ sínú pulse ra ìró alámọ́ ra ìró àwọ̀nká jẹ́ kó pọ̀ díẹ̀díẹ̀ ra odidi atare kan dà sí i wá bá mi ṣe kíni bá mi bomi sí pé sórí iná ṣé kó jiná dáadáa tó bá ti jiná tó bá ti wá jiná dáadáa wá bá mi máa yọ mu ní àárọ̀ àti alẹ́ ṣó wá rọ́ṣẹ̀ bá mi ra pándọ̀rọ̀ tútù ẹyọ kan gé orí àti díẹ̀ gùn kó kúná ra ìgbín ńlá kan tó gbóná dáadáa fi sómi kó mu mi fi sórí pákó kan kó yọ orí ẹ̀ síta bó ṣe máa ń yọ orí yẹn wá gé lẹ́ẹ̀kan náà fẹ́ẹ́ nítorí gé yẹn orí ẹ̀ yẹn jù sínú pándọ̀rọ̀ tó ti ń gún yẹn gún papọ̀ pò mọ́ṣẹ́ máa fi wọ́ nǹkan ọmọkùnrin yẹn síwájú lálálẹ́ máa fi fà á síwájú bọ́ kọ́ńdọ̀mù sí àbí láìlọ́n sùn tó bá fẹ́ sùn tó bá tún jí làárọ̀ fọ́ kúrò níbẹ̀ tún mu àgbo máa mú bẹ́ẹ̀ fún wọn tó bá fẹ́ kí n bẹ ṣe 3 lèmi máa ń fún yàn mi kì í drop ọ́ìlì àgbo ọṣẹ àti ọ́ìlì ni mo máa fún ẹ láàrin 14 days á tóbi á dẹ̀gùn dáadáa fẹ́yìn tẹ́ ń béèrè pé ṣó ní side effect eléyìí ò ní side effect o ewé àtẹ̀gbò ni tí àwọn baba ńlá wa tán ń lò láyé ìgbà yẹn òun náà lélẹ̀ ọlá apóyìnbó ti jẹ́ ká gbàgbé àwọn nǹkan ìbílẹ̀ ni ìwọ tún sọ pé ẹ ti lọ hospital wọ́n ní kò lè gùn mọ́ ṣé àwọn hospital mọ nǹkan ìbílẹ̀ ni ṣé o mọ nǹkan tí àwọn baba wa àṣírí táwọn baba wa ń lò ń gbà yẹn tí ò jẹ́ káwọn ìyá wa máa wò ta tí ò jẹ́ káwọn ìyá wa máa ṣèrànù ṣán má ṣírí yẹn ni ìbílẹ̀ ṣì wà níbi tó wà ìwọ tó bá fẹ́ kí n bẹ ṣe wọ́n nu DM mi nọ́mbà mi ò yí padà 08024267133 wọ WhatsApp mi àbí kò pè mí bẹ́ẹ̀ ni fúkì tí wà nílẹ̀ àgbo ọṣẹ pẹ̀lú oil fún wọn tí ò bá fẹ́ kí n bẹ ṣe mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló máa gbà 35,000 naira ni bẹ́ẹ̀ ni 35,000 naira ó ṣiṣẹ́ ju owó ẹ̀ lọ kò dẹ̀ ní any side effect kò ń ṣe pé ṣé tó bá yá kò ní kúrú padà ṣé kíní wa kò ní side effect rárá kò ní any side effect tó jẹ́ pé nǹkan máa gbádùn ẹ̀ ni bẹ́ẹ̀ ni bọ̀dọ̀ olóko kékeré tó o bá fẹ́ rà lọ́wọ́ mi lọ ṣe fún wọn tó o bá ráyè àti ṣe wọnú DM mi ṣe ti gbọ́ má jẹ́ kíyàwó ẹ lọ ṣèrànù o ìwọ tó bá fẹ́ ra fọ́kọ ẹ náà lè ra fọ́kọ ẹ àwọn obìnrin alálùbáríkà mi ti ọ́dà fọ́kọ wọn o ó surprise mi báwọn obìnrin ṣe ń ọ́dà ẹ̀ gan fọ́kọ wọn pé àǹtí Àsọlá mi ò fẹ́ ṣèrànù torí ẹ̀ mo fi wá fún yín ẹ̀yin ní ṣe mo rí mi rírí àwọn ìyàwó yín ló kó wá complain o ẹ ṣe.